àbí lónìí. Àdí fílẹ̀ o. Kò ẹ má tó wọlé. Àwọn ọmọ ọmọdé wọlé. Ẹ má tó wọlé. Ọmọdé wọlé. Kò ẹ má tó wọlé. Àwọn ọmọ ọmọdé wọlé. Ẹ má tó wọlé. Ọba rẹ̀ tí ó sọ̀rọ̀ máa lè ní Awíkóńkó bú wa lọ́yọ̀ọ́ ní tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ebi sọ máa lè Awíkóńkó bú wa lọ́yọ̀ọ́. Mo kọ́kọ́ gbé gbólóhùn yìí àbí fídíò kékeré yìí wọlé fún yín ní ṣókí kẹ́ ẹ wò ó kẹ́ ẹ lè bá a mọ ohun tó ń bẹ́ẹ̀lẹ̀ gangan lónìí lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wọ́adé the first àti gbajúgbajà sọ̀rọ̀ ni tá a mọ̀ sí Awíkóńkó àtàndá ọ̀rọ̀ àbákàndá ọ̀rọ̀ ló pé ẹ á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ fẹ́ sọ. Kí ló fà á kí ló sì fàjà láàrin òun àti Aláàfin Ọ̀yọ́ gan-an tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti ń béèrè wípé kí ni bàbá yìí gbà lọ́wọ́ arákùnrin yìí. Àwọn kan ní torí pé Awíkóńkó jẹ́ ọmọ tí wọ́n bí nílùú Ifẹ̀ ni bẹ́ẹ̀ àwọn kan ní kì í ṣe Ifẹ̀ ló ti wá àwọn kan ní ìgbà kan wọ́n ti jọ ọjọ́ rẹ̀ rí àwọn kan ní rárá kálukú ti bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbà ọtí. Ẹ káàbọ̀ sórí ètò lónìí ẹ wá gbọ́ àṣírí ìdí tí Awíkóńkó tó fi kónáyà Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wọ́adé the first ikú bàbá yèyé àṣírí ti tú o torí ọ̀pọ̀lọpọ̀ tún ní fídíò kan ló ń ìlú gìtìtì báyìí níbi tí Awíkóńkó yìí tó ti lọ́ọ́ dọ̀bálẹ̀ pẹ̀lú alàgbà Lájí Abbas ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá tí bàbá ti fà á lọ́wọ́ pé tẹ̀lé mi ká lọ já lọ bá Aláàfin tìlú Ọ̀yọ́ tó ti dọ̀bálẹ̀ fídíò ẹ̀ ń bẹ lórí ètò fídíò òbí tí Awíkóńkó ti ní òrí bẹ́ẹ̀ òun náà ń bẹ lórí ètò àmọ́ ẹ kọ́kọ́ wá wo èyí tí ó jẹ́ pé Awíkóńkó ti dọ̀bálẹ̀ kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe járó ẹ̀ bóyá ọ̀dọ̀bálẹ̀ àbí ọ̀dọ̀bálẹ̀ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ Yorùbá mi ò ní gbà yẹn lásìkò fídíò yìí ò gùn rárá ohun kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ lọ́balọ́ba pàápàá àwa sọ̀rọ̀sọ̀rọ̀ èmi á máa sọ fún yín pé gbogbo igi kọ́ làágùn bẹ́ẹ̀ ni lóòótọ́ táwọn kábíyèsí wa yìí aṣíwájú àti ọba ṣe tí ọba tọ́ àǹfààní tó wà nínú ìwé mímọ́ ni ká máa tọ̀ lẹ́yìn látàrí pé ká gbà wọ́n mọ̀ràn nígbà tí ọ̀rọ̀ bàbá yìí kọ́kọ́ gorí atẹ́gùn pé kábíyèsí ṣe báyìí kábíyèsí lù yẹn pa kábíyèsí ṣe kinní kan ọ̀pọ̀ èèyàn ló ń pè mí wípé báwo ni ìwọ ọ̀dá sí ni àwọn ẹlòmíì ti ẹ̀kanra wọn lábùkún ìgé mi wọ́n ní torí pé ọjọ́ mọ Ọ̀yọ́ ni ṣe bọ́ sọ̀rọ̀ gbá ṣe bọ́ sọ̀rọ̀ awó mọ̀ ní nínú gbogbo àwọn tí mo sọ̀rọ̀ yìí ta ni mo sọ pé pààyàn nínú wọn tá a bá tiẹ̀ sọ̀rọ̀ lọ́balọ́ba à ń sọ̀rọ̀ nípa àwọn lọ́balọ́ba tí ọba tó lòdì sí òmìnira àti ìdàgbàsókè ọmọ Yorùbá tàbí àwọn tó bá mú ẹ̀sìn àjèjì wá tí wọ́n wá sọ ọ́ di nǹkan pàtàkì a sì bú wọn à ń gbà wọ́n lámọ̀ràn ni tí alápààyàn ọṣà aládàá òun ló ṣe gbá báyìí ẹ má gbìyàn wá ṣùgbọ́n ojú ayé lẹ rí yìí tí ì rí nǹkan kan farabalẹ̀ kẹ́ ẹ wò ó nígbà tí Awíkóńkó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí èmi ò lè sọ ẹ gbọ́ nǹkan tí kábíyèsí fúnra ara ẹ̀ sọ nípa ẹ̀ kábíyèsí ní àwọn ò lè sùn bẹ́ẹ̀ àwọn ò lè jẹun fún odidi ọjọ́ mẹ́ta láì jẹ́ pé bàbá gba àwẹ̀ Ramadan àbí kí wọ́n gba àwẹ̀ mùsùlùmí tó bá jẹ́ Ramadan wọ́n á sì máa jẹ sàárì àwẹ̀ kìrìsìtẹ́nì ni wọ́n gbà yẹn nítorí ọ̀rọ̀ pìrìsẹ́ńtà mo wá fẹ́ fi àkókò yìí fi eléyìí ṣe àríkọ́gbọ́n fún àwa tá à ń gbọ́ ètò yìí àpapàá jùlọ àwa tá a po ara wa ní blogger pìrìsẹ́ńtà
gbogbo nǹkan tá a bá fẹ́ gbé àwọn kan wà tí wọn ò yọjú tó jẹ́ pé Awíkonko ni striker òun náà ni defender òun náà ni midfielder ó tún kíìpù bí wọ́n bá ṣe rí gbàrà àwọn ti sọ́dọ̀ dowó ọ̀pọ̀ wọn sì jókòó sílùú òyìnbó òbí ìjókòó sílùú tí èṣè ìlú òyìnbó ara tó jẹ́ pé kò ju bí abúlé kan sí Nàìjíríà lọ wọ́n ń ṣẹnu wọn bó ṣe rí àní ká ṣe nǹkan tí ó mú ìdàpọ̀ ìrẹ́pọ̀ wá láàrin àwọn ọba wa ká sì lè gbìyànjú ká máa jẹ́ kó yé wọn gbogbo ìgbà wípé òmìnira orílẹ̀-èdè Yorùbá là wá ń fẹ́ ọba tó bá ti wá lòdì ká tún pè é nígbà tá a bá a sọ tá a bá wọn èyí tá a bá ti jèrè àwọn kan nínú àwọn kábíyèsí yìí tá a bá ti lè jèrè wọn tí wọ́n ti lè jẹ́ tiwa wọn ò lè bára wọn sọ̀rọ̀ wípé ohun tó ń ṣe yìí ọ̀nà tó ń tọ̀ yìí kò rí bẹ́ẹ̀ yàtọ̀ sí ká máa wá lọ gbé ìtàn àtọwọ́dọ́wọ́ ìtàn àtayébáyé ìtàn tó jẹ́ wípé a máa dájà álẹ̀ ká máa gbé káàkiri ẹ má jẹun gbà yín lásìkò ẹ sáré wo fídíò bí tí Awíkonko àti Ládì Abbas tí wọ́n ti dọ̀bálẹ̀ fẹ́lífẹ́lí Ládì ọ̀ṣẹ́ o agbátẹrù ni àwọn táwọn ń pè ní peacemaker ó lọ ṣètò àlàáfíà láàrin òun àti Aláàfin tìlú Ọ̀yọ́ ni òun rèé bẹ́ẹ̀ bá ti kó mẹ ń padà wá ká tó wá wo fídíò tó kù ẹ bá ń tẹ̀ sójú ẹ̀ nínú ilé ẹ ká máa kọ síbẹ̀ ẹ má gbàgbé òmìnira orílẹ̀-èdè Yorùbá ìlọ́jọ́ wa lógún ẹ má bu ọmọ kábíyèsí kankan ìní a máa sọ fún yín amọ̀ràn lẹ́lẹ̀ gba kábíyèsí bẹ́ẹ̀ ni òun rèé. ní ọmọ tèmi náà nà àjọṣe wà fún olùpẹ̀ náà ni. nǹkan mìíràn lára àwọn kan tí mo tún fẹ́ sọ ó yà mí lẹ́nu àti mo rí Rájí Abbas tí mo rí Lájí Abbas tí mo tún rí Awíkonko. Ó yà mí lẹ́nu láti ọjọ́ tí a ti ṣe coronation kó tó di pé a ṣe ayẹyẹ ìwúyè tá a ṣe ní bíi báyìí mo ti mọ Awíkonko mo ti lọ bí ọdún méjì báyìí nìkan tó jẹ́ kó fẹ́ràn gbogbo nǹkan ṣe náà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ kíá tí wọ́n announce orúkọ mi náà tí wọ́n ní èmi ní Aláàfin tuntun ní Awíkonko ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi nǹkan nípa èyí tó jẹ́ ti tèmi èyí tí ò jẹ́ ti tèmi. Bí kábíyèsí olúwo ti òkúta náà sísọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. Ọlọ́run rí mi, Ọlọ́run rí ọkàn mi. Tí wàhálà tí mo fẹ́ràn jùlọ ni pé wọ́n padà sí ibi ẹbí rẹ̀. Àgbájọwọ́ la fi ń sọ̀yà wọ́n kọ ògbẹ́rù lórí fẹ́ kí òun náà gẹ́gẹ́ bí ara ó máa fi ọ̀rọ̀ rora
búra ẹ̀ tó bá ti ń sọ ẹ̀mọ́ jẹ́ parọ́ fún yìí. àwọn dé àárín kan kóra mi inú mìíràn mọ́ ní ṣé èmi ni wọ́n á fi tó báyìí. nípa ti wo fóònù báyìí àwọn ìrẹsì wọn ní ọjọ́ mẹ́ta ní o lè sùn tó bẹ́ẹ̀ wọn ní kí ni mo ṣe ìṣe àmàjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí lọkùnrin wa rí kí ni mo rà ń gbà rẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀kan náà wọ́n pè ó ní bí àwọn ọba kan ní àwọn kan ní wọ́n sponsor ẹ̀ ó làbùrọ̀ wọn sponsor yìí ìdí mi gan fúnra mi gan mi ò nínú pé àwọn sponsor yìí ní àwọn àgbà náà kékeré ó débi fẹ́ débi ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. Àwọn gbogbo dáríjì ẹ̀ o. Àdúrà mi ní fún ẹ̀kọ́ lọ́rọ̀ yẹn kọ̀ọ̀kan rẹ o. Ẹyin ipa ìtọ́jú lẹ́sẹ̀, bọ́ọ̀lù kọrin lẹ́sẹ̀ rẹ̀. Ìbẹ̀rẹ̀ tí nínú atẹ́kùn náà táwọn ti ń kékeré lójú ìgbàgbé òkú. Ọtí gẹ́gẹ́ ẹtì lọ́ ìṣèlú mi ò rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ náà ẹ wá pàdé lébi kó àyè sí ó ní aláṣọ yìí ní tí mo fi kóra aṣọ yìí tí nínú ọ̀dọ́ bàjẹ́ o lọ́rọ̀ ẹ̀ kò kọrin ní ọwọ́ apá òkúta ọ̀dọ́ tẹ́lẹ̀ ẹsẹ̀ òkúta wọ́n ká bàbá yìí o. Ẹ káàbọ̀ padà ẹ ti rí i tó bá sọ fún yín lọ́jọ́ iwájú wípé wọn ò dọ̀bálẹ̀ ayé ti lu jára wọn o ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ má wo ni àgbà má gbọ́ bọ́ọ̀ bá tí ì so láyé ò tí ì gbóòórùn ìwọ sóná ẹ̀ráyé àbẹ́ ẹ̀ráyé ó dọ̀bálẹ̀ àmọ́ kábíyèsí ọba Ọ̀wọ́adé wọ́n ti sọnù ọ̀rọ̀ wọn wípé àwọn fi tinútinú tọkàntọkàn dáríjì wọ́n ló kọ gbogbo àwa tá a jọ ń ṣètò náà àwa náà bẹ̀ yín pé kábíyèsí ẹ yọ́nú sí wọn ẹ máa yọ́nú sí wa torí arákùnrin tá à ń pè ní Awíkonko yìí àgbà ló jẹ́ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ lóòótọ́ àmọ́ ara àwọn tí wọ́n gbìyànjú nínú ìran Yorùbá nation débi ó dé yìí rèé tó jẹ́ pé nínú ìrìn àjò wọn ọ̀pọ̀ ni wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ ìṣubú ni wọ́n ti mú wá
bá ìrìn àjò Yorùbá Nation. Lójijì kéèyàn ṣàdédé yíbìrì kó sáré tẹ̀lé aráàlú lọ. Wọ́n sáré tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu fúnra rẹ̀ ẹ̀hún náà lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ sáré padà wá pé tó bẹ̀rẹ̀ sí ní pe Tinubu ní orúkọ tó wù ú. Àmọ́ ńgbà tí wọ́n fi ń lọ dìbò, tí wọ́n ń ṣe délígéètì, tí wọ́n ń gba dọ́là, tó fi rẹ̀ sínú fídíò bó ṣe wọ aeroplane, bó ṣe bọ́ọ̀lẹ̀ àtàwọn èèyàn tó kó lọ, ẹnìkankan ò mọ̀. Mọ́ lẹ́yìn ẹ̀rẹ́ yìí nígbà tí ọ̀rọ̀ dọ́ra wọn mọ́, ó dìjà láàrin wọn. Mo tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ohun tí kó wá àwọ̀ jẹ náà là ń wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kábíyèsí. Àmọ́ tá a bá ń wá ohun tá à ń jẹ, ẹ jẹ́ ká máa fi ọgbọ́n ọnú ká máa fi gbé. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa fi àyè pé àwọn bàbá yìí aṣíwájú wa náà jẹ́, ẹ já gbà wọ́n mọ̀ràn díẹ̀ gẹ́gẹ́ bí bàbá. Orílẹ̀-èdè Yorùbá yóò dé láìpẹ́, àmọ́ tó bá dé táàrin àwọn kábíyèsí wa ò bá gún pẹ̀lú tiwa, báwo ni ó ṣe rọrùn láti ṣe é gbé. Ẹ ṣé mo dúpẹ́ o, gbogbo yín á nípàdé ayọ̀. Ó dàbọ̀.